ọ̀pọ̀ ìgbà kọ́ ni ó máa ń da ká máa kọ̀ jẹun ó máa ń da ká tún máa fi fruits different kind of fruits ká máa fi ká máa fi sìn lọ́lẹ̀ ìyẹn inú wa. Sometimes you just snack on fruits and water so that ara máa tún ṣe kí ni á jí pépé dáadáa. Kí ni mo wá fún yín lénìí? Ẹ máa wò pé okay oríṣiríṣi fruits ni mo kó wá, yes, but bá ṣe fi present séyàn tó pé ẹni tó bá ní òun jẹ fruit ìgbà mi kan tó bá kọ́kọ́ rí bẹ́ẹ̀ bá ṣe gbélé ẹ̀ máa ní kíre I have to eat from this fruit. Òun mo wá fún yín the way you arrange your fruit tó ṣe máa ń jojú gbèsè tó dẹ̀ máa ń yàn jẹ ṣòye yín tó kọ̀ ní ṣá nínú abọ́ àbí anything tẹ́ bá fẹ́ fi serve èèyàn òun ni mo mú wá fún yín whether in a party or get together or nínú ilé yín gan pàápàá máa ń sọ fún yín pé ó máa ń dá kẹ́ máa serve ara yín náà bí ọlọ́ba òun ni nǹkan tó ń pè ní fruit plata. Do you understand? Òun ni mo mú wá fún yín ní èní bá ṣe ń sẹ̀ tiẹ̀ any kind of fruit lẹ́lẹ̀ lò but you just this one is just a guide pé okay tí bá ṣe báyìí Alase ṣe báyìí èmi náà lè ṣe báyìí I love you guys. So kí ni àwọn fruits tèmi yàn láàyò láti lò? Watermelon, pineapple ló ń pè ní Opeoyinbo, tangerine wà lélẹ̀, tangerine àwa Yorùbá tangerine wà lélẹ̀, apple lélẹ̀, red and green apple àti Kukumba ìyẹn Kukumba òun rè ṣẹtiri. So báwo ni kí n má delay yín jù a máa kọ́kọ́ gbé watermelon wa báyìí kò kán dandan kẹ́ pé odidi báyìí tẹ́ bá lọ sọ́jà tó bá yẹ pé half lè rírà no problem but because mo mọ̀ pé àwa tí mo fẹ́ serve àpọ̀ mo kọ̀ wípé kí n tó serve àwọn èèyàn jẹ́ sáré fi ran ẹ̀yin viewers mi nàbá tí mo ṣe fẹ́ serve wọn ní fruits mi so ẹ lè má ra èyí tó tóbi tó ẹ lè ra half lọ́jà any which way provided tẹ́ bá kọ̀ tí mo bẹ́ ṣe lè serve èèyàn neatly. So kí ni a máa kọ́kọ́ ṣe máa gé watermelon mi báyìí. Bye. Wọ́n tó bá like kí white part yẹn kó máa wà ńbẹ̀ dáadáa ẹ lè rọra gé so ẹ ti rí báyìí máa gé báyìí ṣe ti rí so now àwa jókòó ṣé mo kí watermelon máa ń ní oval shape ni so láti lè jẹ́ kó jókòó láti lè ṣe é dùn gé ni mo ṣe kọ́kọ́ gé orí àti ìdí ẹ̀ ṣe rí pé ó ti balance nísìn so ẹ lè gé tí any desired shape tẹ́ bá fẹ́ but I will not cut it like this ẹ kọ́kọ́ gé báyìí ẹ máa scrape ẹ̀yìn ẹ̀ báyìí. Ẹ try láti lo ọ̀bẹ tó mú kò tẹ̀ tó gbọdọ̀ mú jù sódà kò ní píìlì gbogbo fruit yín jáde o. Ẹ ti rí bá ṣe rọra ń bẹ bí pé ẹ̀ ń bẹ ṣu exactly. Àní Alase mi kí ni mo tún gbé wáyé ara ọ̀tọ̀ ni o bí n bá ṣe báyìí ara mo dá. So tẹ́ bá rí pé wọ́n bá nǹkan tẹ́ fẹ́ kò pọ̀ ẹ má ṣe púpọ̀ tó yìí o. One more thing nípa fruit plata you need to be very very neat. My hands are very very clean. Mo fọ̀ dáadáa. So tẹ́ bá jẹ́ pé ẹ ní food glove ẹ lè wọ̀. Kẹ́ mọ̀ pé fruits ni ẹ ní fẹ́ jẹ́ kí ọwọ́ yín kó máa stain ní àwọn fruits yẹn. Tó bá pé ọwọ́ mi dọ̀tí ní gbogbo ara ẹ̀ lẹ ti máa rí. So nísìn mi ò need àwọn peel yìí mọ́. Ẹ jẹ́ kí n sáré discard ẹ̀. So báyìí ẹ máa ṣe báyìí tẹ̀rí báyìí a máa là sí méjì báyìí go straight bẹ́ẹ̀ a máa rọra gbé lè sí apá kan sí kan ṣe pé mo ṣí ojú eléyìí sókè
so because òun kọ́ mo ṣì kọ́kọ́ fẹ́ dissect. Tẹ́ bá rí pé ẹ like seed yìí sometimes is edible ẹ kò lè jẹ, but ẹ bá like ẹ try láti rọra fi ọ̀bẹ yọ. But nǹkan tí mo fẹ́ kọ́ yín ni ṣé rí bí mo bend ẹ̀ báyìí, shape yìí 1 2 3 ẹ máa wá lé bá ẹ máa ṣe báyìí, ẹ máa follow shape watermelon yẹn báyìí. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn, ẹ tún gé báyìí. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn, ẹ ṣe báyìí. So meaning ó wà even. So màá wá mú báyìí. Tẹ́ ẹ bá like ẹ máa mú ẹyọ kan yìí. Tẹ́ ẹ bá like seed mú yìí sọ, ẹ rọra fi ọ̀bẹ díẹ̀díẹ̀ ẹ kọ rọra fi há kúrò ṣẹtiri, so that ẹni tó bá ń jẹ kòkò ní máa gbéyín lé seed, but ẹni tó bá fẹ́ fi ṣe smoothie ẹ mọ̀ pé is edible, so ẹ lè lò. So báyìí ẹ wá mú you now ẹ máa tún turn it down báyìí fún space. Mo ti gbé yín lá half yẹn mo ti gbé kúrò, so mo fẹ́ jẹ́ kó yé yín dáadáa ni mo ṣe ṣe bẹ́ẹ̀. So bí mo ṣe yọ seed yìí I will now do like this. Màá gbélẹ̀ màá wá máa ṣe báyìí in tiny bits. Ṣe rí pé mo fọwọ́ sí ọwọ́ mi yẹn ló ń guide pé same size ni o. Báyìí ṣe ti rí ẹ rọra pẹ̀lú ọ̀bẹ o, ẹ ṣe báyìí ẹ tún sún ọwọ́ sẹ́yìn. So you be rest assured that same size lege all through. Just be careful with your hand please. Ṣe ti rí mo rán sún ọwọ́ sẹ́yìn, so you be rest assured pé ìkan ò tóbi ju ìkan lọ. Do you get? Báyìí máa ṣe títí òun lélẹ̀. A máa wá mu, a máa wá ra gbé báyìí. Ṣé ẹ rí mi? Ẹ pé kò túká. Ẹ máa wá ra gbé báyìí sí plate ni. So ẹ máa wá ṣe ní zigzag, ìkan máa lọ sẹ́yìn, ìkan máa lọ síwájú, ìkan máa lọ sẹ́yìn. Ṣé yeye? Eléyìí sìn ó ti wá sí ẹ̀yìn, kélé wá sí iwájú. Eléyìí máa lọ sẹ́yìn, eléyìí máa lọ síwájú, eléyìí máa lọ sẹ́yìn, eléyìí máa lọ síwájú, eléyìí máa lọ sẹ́yìn. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Eléyìí máa lọ síwájú, eléyìí máa lọ sẹ́yìn, eléyìí máa lọ síwájú. So look at this. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Isn't this beautiful already? So ṣé ti rí ìkan máa lọ síwájú, ìkan máa lọ sẹ́yìn. So tẹ́ bá set ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ tún mú another one. Àtúgé bẹ́ẹ̀. So bí mo ṣe máa ṣe fún nìyẹn. So ṣe ti rí nsìn mo ti clear ibi tí mo ti ṣe watermelon yẹn oúnjẹ láti rọra gbé sílẹ̀. So pineapple lele ẹ make sure pé nǹkan tẹ́ bá fẹ́ rà àwọn fruits kẹ́ ṣan ara ẹ̀ dáadáa, mo ti ṣan dáadáa o. So pineapple ni ẹ má bẹ̀rẹ̀ láti orí so that ẹ lè fi dì í mú dáadáa. À á ṣe báyìí, à á gé just like that watermelon náà ni ẹ gé ìdí ẹ̀ kúrò. À wá tún mú orí ẹ̀ báyìí. Eléyìí ẹ lè fi ṣe zobo, go through my channel instead. Mo ti kọ́ yín dáadáa. So now so that òun náà máa lè jókòó, a lè rí gé dáadáa to our desired shape tá fẹ́. Now tẹ́ bá fẹ́ ẹ kàn máa gbé ọ̀bẹ lu pineapple yìí. Tẹ́ bá fẹ́ mọ̀ pé okay peel yìí o, ibo ni peel ti bẹ̀rẹ̀ ní ibi pineapple. Ṣé rí ojú ẹ̀ ibi brown báyìí, brown yìí báyìí ní edges yẹn. Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé kí ibẹ̀ ni peel yẹn dúró sí lára pineapple. So ẹ kọ̀ rọra gbé báyìí. So with this ẹ mọ̀ pé ẹ waste pineapple yín. Kò ṣe pé iṣẹ́ kẹ lo kẹ́kọ̀ọ́ máa bu pineapple dànù. Ṣé ti rí pé ordinary peel ni ó jáde? Have you seen it? So that's how it is. So now ẹ tún mú another face ẹ, the eye. Ẹ tún mú báyìí. Ẹ tún ṣe báyìí. Then you look for the other eye. Òun ni other eye ẹ̀ lélẹ̀. So that á guide yín pé ẹ waste pineapple yín. Ordinary peel ẹ̀ ń peel out. By the way, if you didn't subscribe to the channel, please kindly subscribe now. You really find it fun. So IreTV bye.
in as much as mo sọ pé kẹ́ mú lo ọ̀bẹ tó sharp, please ẹ má jẹ́ kó over sharp jù so that kò ní máa jẹ́ káwọn fruit yìí máa bẹ́ anyhow. So adé ṣe ilé náà báyìí. Okay, so let me quickly pack this peel. So a lè rí àyíkọ́ra wa dáadáa. So ẹni tó bá mọ̀ pé kò like pineapple tó máa ní pineapple máa ń yún mi lẹ́nu, ẹlòmíì máa ń react. Kíní ló máa ń jẹ́ kó yúnyàn lẹ́nu. This àwọn ṣùkùṣùkùṣùkùṣùkù bámbám mi. Ẹ máa ní mo ṣeré jù. So tẹ́ bá ní time ẹ mú little knife ọ̀bẹ ẹ jẹ́ ìṣàn. Provided your hand is very very clean, ẹ mú ọ̀bẹ kékeré tẹ́ra wa ṣe báyìí ẹ ti rí ẹ máa yọ. So òun lélẹ̀ òròjú lẹ́lòmíì máa fọ pé wo kí dẹ̀ ni òun dẹ̀ rí kò dẹ̀ ń ṣòròjú, ó wà easy láti yọ. So tẹ́ bá rí pé ó máa ń yún yín láhán, ẹ dẹ̀ fẹ́ kéèyàn tẹ́ serve kó gbádùn ẹ̀, ẹ rọra ṣe báyìí ẹ rọra máa yọ tó yẹ yín. So mo kàn fi ìyẹn ṣe example fún yín ni, ẹ jẹ́ kí n move sí fruit plata tí mò ń kọ́ yín lọ. So báyìí bá ṣe cut watermelon yẹn a máa cut òun náà, òun a máa wá là báyìí tó ti yẹ yín. So tá bá ti là a máa wá là òun sí méjì báyìí. So àárín ẹ̀rẹ̀ dànù, àárín white ẹ̀yọ̀ dànù báyìí. Ẹ rọra fi ọ̀bẹ tẹ́tírí ẹ rọra fi yọ báyìí. So ẹ wá mú báyìí ẹ rọra gbé lẹ̀. The same way bá ṣe ṣe watermelon yẹn òun náà ni máa ra gé báyìí gé báyìí gé báyìí. Ẹ rọra máa fi ọ̀bẹ yín gé báyìí gé báyìí. Èyí tó bá ti rọ̀ jù you can just pack it out like this kó má bàa fa delay fún yín or something. So àrọ̀ra ṣe kí ni àrọ̀ra kó báyìí ẹ wá rọra tó báyìí. Àwọn fruit mi tí wọ́n á ní fruit so ló jẹ́ kó dà kó rọ̀ so bẹ́ẹ̀ bàbá ṣe máa ṣe tó bá gbé èèyàn púpọ̀ ẹ fẹ́ sí just do it that way fún àwọn ènìyàn náà. Ẹ jẹ́ kí n mú apple àti ṣan apple wa o. Ẹ mú apple yẹn ẹ là sí méjì báyìí. Wáyà ẹ mú báyìí lé ẹ tún là sí ẹ là half sí méjì èdè báyìí. Ẹ wá já kìíní láàrin ẹ kó àwọn seeds tó wà láàrin ẹ kó kúrò because they are not edible. Ẹ má jẹ ọ ó ti lè ní so ẹ ṣe báyìí. So ẹ mú ẹ bẹ́ẹ̀ dẹ̀ ẹ lè ṣe báyìí ẹ lè bẹ́ẹ̀ dẹ̀ báyìí. For me I prefer it like this. Àwa ara máa ṣe bí slice tí báyìí. Tẹ̀sí mo ṣe rọra gé tírín. Shape tí mo gbé jáde báyìí tẹ́tí rí so ẹ̀rí kó yàtọ̀ sáwọn bí mo ṣe gbé yẹn so you can now do like this. Ẹ lè mú báyìí ẹ fi há àárín ẹ̀ báyìí ẹ há àárín ẹ̀ báyìí ṣe ti rí ẹ fi há àárín ẹ̀ báyìí ẹ fi há àárín ẹ̀ báyìí so
So you might want to play with colors like fruits tó bá wà colorful so that ẹ bá gbé yọjú sí èèyàn ẹni náà máa wò pé wow this is looking banging beautiful. Ẹ ti rí bó ṣe rí ẹ jẹ́ ká mú tangerine lélẹ̀ ẹ half ẹ̀ báyìí. Because of this kini píìlì yìí ẹ máa take time ní ẹ rọra yọ ṣe ti rí bí mo ṣe rọra yọ kò nira rárá ẹ yọ so that I look very very appealing lójú ẹ rọra yọ báyìí. So if you know you don't want to do tangerine ẹ lè ṣe another fruit bóyá bí kiwi bóyá bí beetroot bóyá bí kí ni àwọn kìíní tó tún wà yẹn bí orange something like ṣe ti di bó ṣe rí. Ẹ peel bẹ́ẹ̀ bá ṣe máa peel all round nìyẹn so kò ní dàpẹ́ nìyẹn máa jẹ́ á máa tu gbogbo kìíní ìdànù no so ẹ mú. So a ti peel ẹ dáadáa ní tèmi ó ti wà okay so ẹ máa wá mú ṣé mo pé tangerine báyìí ni la ṣe là á ṣé mo pé báyìí ni so eléyìí ó ti ya sọ́tọ̀ so 1 2 3 4 5 you can now make it 6 fún nǹkan tá a fẹ́ derive ẹ jẹ́ n peel ẹyọ kan jáde nínú ilé. So tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ ti peel tán bẹ́ẹ̀ yẹn you now pick this tangerine you do it this way like ẹ máa tó báyìí round there. Like this so you need to clean it ẹ rí pé ó mọ́ so ẹ gbọ́dọ̀ yọ gbogbo peel yẹn so that kò ní máa look bákan. Did you see that? So ẹ lè rọra fi báyìí náà sí báyìí like that màá yọ màá fi kíbi 1 2. So if I pick 2 now, I have 1 2 3 by. So let's do it. Tẹ́ bá notice nǹkan tí mo ṣe this side mo kó báyìí eléyìí mo fi há ni. So your fruit platter has to come out very neat and beautiful. Ẹ dẹ̀ lè lo oríṣiríṣi kí ni mo sọ oríṣiríṣi èso tó bá wù yín but please play with colours ló máa fi ń wùyàn láti jẹ àbí ẹ̀ǹtẹ́ bá fẹ́ kó tẹ́ bá ń preach fún pé kó jẹ èso tẹ́ bá fẹ́ wá serve ṣé kò ní máa wò yín pé kíní so this is it so ti dàbẹ́ yẹn ń tèmi ẹ jẹ́ n clear bíbá so we move to our cucumber the last èso tí mo ní bíbá òun ni cucumber ẹ máa wọ́ndà pé kí ló dé tí mo tètè ṣe òun because òun máa tún ní look kan tó máa ń fúnyàn so bí báyìí ẹ má gé ẹ lè rọra ṣe báyìí ẹ gé sọ́tọ̀ báyìí àárín gangan mo need báyìí okay so lè ti wà òkè báyìí ṣé ti rí pé a ti gé báyìí ẹ mú in round shape báyìí ẹ má yẹ kó tóbi jù kò dẹ̀ gbọ́dọ̀ tínrín jù. There is no desired shape tẹ́ ẹ lè ṣe o provided pé any time ẹ so like this like this like this like this like this like a this like a this like a that. So I think I'm done with my fruit platter.
Isn't this beautiful? Hey, this is sumptuous. This is lovely. So now our fruit platter is ready. Say no, pineapple, àti watermelon, àti apple green, ready. Tangerine, àti cucumber one. You can either eat it with fair, buy, kesaviyon, kemu boya biyan bi méjì, egbe fe legbe ba, or kerora fún wọn ní toothpick, buy, kerora fi toothpick yẹn shoot ẹyọkan àti ẹyọkan buy. That is it. Won't you just clap for me? So ẹ má jẹ́ kí n wá kí yín lẹ́jọ́ kan kí n wá ní ẹ wá fẹ́ fún mi ní fruit ẹ kò gbé ṣá. Okay, what dice ẹ bí ludo dice kẹ wá kàn máa fi kíní gun báyìí no. Ẹ sọ pé Alase ni mí àkàndúró lórí dishes lásán a máa mú so many things wá fún yín so that oúnjẹ yẹn á dùn rí á dùn jẹ á dẹ̀ dùn wò lójú. Mo lérò pé ẹ like nǹkan tí mo mú wá fún yín lẹ́nu. Please recreate it and always subscribe to my channel. Please kẹ́dẹ̀ tó máa bá mi share videos mi. Ire o lọ́jọ́ gbogbo.